ìbà wọn tó nílé ayé o ìbà ni tó tẹ̀lú ìdó nítorí pé kí ni olórí burúkú ọmọ ilẹ̀ Yorùbá kan tó pe ẹ̀ ní Laji Abbas tó ń sọ ìtànkítàn tí kì í ṣọmọ Ọ̀yọ́ state tó jẹ́ pé wọ́n wá gbé ìyá ẹ̀ ni wọ́n ní wọ́n wá tọ́ ní ìlú Ọ̀yọ́ state tó sorí kodò tó ń sọ̀sọ́kúsọ nípa 15 Ààrẹ Ọ̀nà Kakanfò wa Gani Adams ohun tí òrí ló ń sọ ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn Fúlàní láti rí pé nǹkan tí Ìgbòho kan tó ṣe meanwhile ọmọ Gani Adams ẹni tó ṣiṣẹ́ ní gàngàn tán lọ mú olórí àwọn kidnapper nígbà yẹn nígbà tá a máa mú un wèrè Rasaki àtolúmọ Laji Abbas kò sí tòsí ńgbà náà ó rí gbogbo wàhálà tí a ṣe ẹni tó dẹ̀ tún á mú arákùnrin ọ̀hún náà ó tún jọmọ ẹgbẹ́ wa ọmọ gangan náà ní OPC dẹni tó wá ń pìtàn kíkọ tó sọ pé olúmọ eré owó ló lé wá eré òbò obìnrin ló lé wá ó dẹ̀ pòfo ó dẹ̀ dà wá ilẹ̀ amú olúmọ kò dẹ̀ ló dùn mí fún olúmọ bàbá tó bí lọ́mọ ó fi ṣe gateman ni ó dẹ̀ fi ṣọmọ ọ̀dọ̀ tó ń sọ 20,000 naira fún bàbá ẹ̀ lẹ́yìn náà ìyàwó ẹ̀wọ̀n bí kúre débi pé kó jókòó pẹ̀lú ẹ̀ nínú ilé ajá ló ń gbé síwájú mọ́tò ẹ̀ tó ń káàkiri ǹjẹ́ ọ̀gá wa ǹjẹ́ ó ṣerú ẹ̀ pẹ̀lẹ́ níbọ̀dì wa ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ọmọ àlè àwọn tó nílé ayé á mú gbogbo wọn ìwọ Laji Abbas ìwọ Laji Abbas ló ń jẹ́ ó ti ṣiṣẹ́ láti wákàtí ìlọ ẹni kì í dákọ́ má tẹ Laji Abbas ó ti ṣiṣẹ́ wàá má ṣiṣẹ́ ni àwọn tó nílé ayé ti padà lẹ́yìn ẹ o àwọn ìyá mi mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti padà lẹ́yìn ẹ ìyá dúdú ìyá pupa ìyá funfun èmi tí mo dẹ̀ wọ́n á ṣojú ojú àwọn ẹlẹ́yẹ náà nílùú Ọ̀dẹ́dá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láàrin wa o nítorí pé kí ni ó ti kọlu ọmọ mi ó ti kọlu àbúrò mi ó ti kọlu transformer mi tí ń ṣe Gani Adams 15 Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe wá kọlu Gani láti wákàtí lákàtí àwọn tó nílé ayé ẹni kì í dá kọ́mọ̀tẹ̀ ó máa tẹ́ kiri ni gbogbo ibi tó ti ń gbóhùn ẹ̀ tó hùn ẹ̀ ń dùn ọ̀ní gbóhùn ẹ̀ ń bẹ̀ mọ́ eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ ìwọ gọgọ fúnra rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní tẹ́ ó máa tẹ́ kiri ni ó máa tọ̀ lé gbogbo ibi tó wá máa lọ ó máa lọ jí 5 naira 10 naira 1,000 gbogbo orílẹ̀-èdè ibi tí yóò bá wà ibẹ̀ ló máa jalè sí tó ó dàṣẹ àwa ẹni tó ní láyé àti padà lẹ́yìn yẹn ẹ jẹ́ gbé fún ọmọ mi. tó akọ́dá ayé ìbáyín lé ní o àṣẹ̀dá ìbáyín lé ní o ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbà Laji Abbas ó bá ti ṣe léyìí àwọn tó ṣeré eléyìí lánàá wọn ò jẹ́ èèyàn mọ́ ìwọ ló ń jájú sí 15 Ààrẹ Ọ̀nà Kakanfò Laji Abbas tiẹ̀ tán lé ní o 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 ṣé o rántí ìgbà tí àwọn kan tán dìde ogun sí Gani Adams ṣé o rántí gbogbo wọn ti kú tán ntí ó kùnú wọn ò jẹ́ èèyàn mọ́ látẹ̀ní lọ ò tún jẹ́ èèyàn mọ́ o Laji Abbas látẹ̀ní lọ ò jẹ́ èèyàn mọ́ o Laji Abbas látẹ̀ní lọ ò jẹ́ èèyàn mọ́ o Laji Abbas látẹ̀ní lọ ò jẹ́ èèyàn mọ́ o èmi kì í ṣépè fún yàn kó má ṣe lọ bèrè eyín òkèlè mi wú eyín burúkú ni eyín tó fi ṣépè fún yàn títí ẹ̀ kì í dá ni tí ẹ̀ ò tún dá ọmọ látẹ̀ní lọ o bóbìnrin bá bímọ wọn á fìgbálẹ̀ gbẹ́jẹ̀ ni ayé ti fìgbálẹ̀ gbárí ayé ẹ̀ dànù ayé ti fìgbálẹ̀ gbárí ayé ẹ̀ dànù ayé ti fìgbálẹ̀ gbárí ayé ẹ̀ dànù o àdàbí tó bá jẹ́ pé níjọ́ wọn bí ẹ wọn ò fi kankan wẹ̀ níjọ́ wọn bí ẹ wọn ò fọṣẹ wẹ̀ ní òní ṣe mọ́ ẹ la ntí mo sọ lẹ́nu abẹ́lẹ́dẹ́ ńlé ntí mo sọ lẹ́nu abẹ́lẹ́dẹ́ ńlé o ntí mo sọ lẹ́nu abẹ́lẹ́dẹ́ ńlé Laji Abbas ó ti bẹ̀rẹ̀ sí ṣíṣe ó ti bẹ̀rẹ̀ sí ṣìrìn ọ̀rọ̀ ò báráyé mu mọ́ láwùjọ ayé akọ̀hún ẹ láwùjọ ayé akọ̀hún ẹ láwùjọ ayé akọ̀hún ẹ láwùjọ ayé akọ̀hún ẹ ayé ò tún gbọ́ tiẹ̀ mọ́ o Laji Abbas ó ti bẹ̀rẹ̀ sí ṣìrìn tó o bá jáde gbogbo ẹ̀jẹ̀ ara ẹ tán omi àjẹ́ ara ẹ tán látẹ̀nu ọ̀rọ̀ ò tún dayọ̀ mọ́ o
láti lọ ọ̀rọ̀ tún dayọ̀ mọ́ o tún jẹ́yàn mọ́ Laji Abbas ò bá ti ṣe nítorí ṣe lánàá ò jẹ́yàn ìwọ náà tún jẹ́yàn mọ́ látẹ̀ni lọ ó bá ti rí ẹni rí fìyìn ẹni jù ẹ lọ ni ó máa sọ ẹnu ó tún jẹ́yàn mọ́ látẹ̀ni lọ Laji Abbas ọ̀rọ̀ ẹ ti dàrú má bínú má jà má jojo ọ̀rọ̀ ẹ ti dàrú látẹ̀ni lọ ó ti bẹ̀rẹ̀ sí ṣìṣe ibi oníyì wa tẹ́ ibi òǹgbà yìí wa tẹ́ láwùjọ wa tẹ́ ilé ẹ wa tẹ́ adẹni àbùkù ọmọ òtún gbọ́dọ̀ sí ẹlẹ́nu mọ́ ìyàwó òtún gbọ́dọ̀ sí ẹlẹ́nu mọ́ Laji ìgbà tí iṣẹ́ pè fún ẹ ọ̀rọ̀ ẹ ti dàrú ló jẹ́ iṣẹ́ pè fún ẹ ọ̀rọ̀ òtún dà mọ́ Laji ọ̀rọ̀ òtún dà mọ́ látẹ̀ni lọ ọ̀rọ̀ òtún dà mọ́ látẹ̀ni lọ tẹ́lẹ̀ náà mi tẹ́lẹ̀ kú bàǹgọ̀ náà mi bàǹgọ̀ lọ́run á kì í pàgbọ̀nrin. Hello, mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yípadà rárá, Yèyé dára kó wé kó ó ní mò ń jẹ́. Ìkúnlẹ̀ abiyamọ. Kí ló ṣẹlẹ̀ yín èèyàn mi? Kí ló ń ṣẹlẹ̀? Ààrẹ Gani Adams Ige. Kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ò fẹ́ yé wa mọ́ o. Àwọn ọmọ Yorùbá a fẹ́ understand ààrẹ mọ́ o. A fẹ́ understand ààrẹ Gani Ige Adams mọ́ o. Kí ló dé náà? Tó bá di ọ̀rọ̀ ẹnu pé wọ́n sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ síra wa, kí ló fa kẹ́ máa gbé àjẹjáde all the time? Ṣé ààrẹ Gani Adams ò ní fàjẹ́ pa gbogbo ọmọ Yorùbá tán báyìí ká tó gba Yorùbá nation wàhálà dé? Ààrẹ Gani Adams, ṣé ó dìgbà tí ẹ bá gbé àwọn àjẹ OPC tí gbogbo wọn tó hàn gbogbo wa léèmọ̀ tán ká ẹ tó sinmi? Àti wípé ẹ̀yin obìnrin wo gangan lélẹ̀ tẹ́ ń pera yín tẹ́lẹ̀ jẹ́ tó jẹ́ wípé ìgbà tí ẹ sí nínú ayé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó ń jí àwọn èèyàn gbé o, ẹ lè gbé ìgbálẹ̀ àti ògùn yẹn kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ tà wọ́n wèrè tó ń jí yín gbé kẹ́ ẹ tà wọ́n láṣẹ. Àbẹ́gbọ́n ni agbára báyìí wà lọ́wọ́ ti yín. Ààrẹ Gani Adams, ẹ ò lè sọ fún àwọn tó ń jẹ́ lọ́dọ̀ yín wípé kí wọ́n bọ́ síta kó fi agbára yẹn kó fi ṣépè fún àwọn tó ń gbógun tilẹ̀ Yorùbá? Àbí àbẹ́yìn lè gbàbọ̀dẹ̀ fún wa ni mò ń béèrè ni. Mi ò sọ pé ẹ̀yin ni, mo ní àbí ṣé ẹ̀yin ni ẹ̀ ń gbàbọ̀dẹ̀ ilẹ̀ Yorùbá fáwọn Fúlàní ni? Torí ó fẹ́ máa jọ bẹ́ẹ̀. Torí àwọn yẹn làwa ń pè yín pé kẹ́ bá wa face, ṣùgbọ́n àwa lẹ̀ ń face. Nǹkan kan ò clear láàrin yẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ó yẹ èrò 1+1 mọ́ra wọn. Èmi fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin religion leaders ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin obìnrin, gbogbo ẹ̀yin ọkùnrin, ọmọdé àtàgbàlagbà, oyún inú àṣẹ ìdí, ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ààrẹ Gani Adams yìí o. Tó jẹ́ wípé anybody wa tó bá ti bọ́ síta tó bá ń pa àwọn èèyàn wa tá bá pè wọ́n gẹ́gẹ́ bí oyè tí wọ́n fi wọ́n jẹ, tó jẹ́ wípé àjẹ́ ló máa ń bọ́ síta. Dúró ná. Okay. Ó ti fẹ́ máa yé mi díẹ̀díẹ̀, ó ti fẹ́ máa clear. Ààrẹ Gani Adams, ó ṣókùnrin nìyẹn àbí? Torí ẹjọ́ ṣókùnrin làwọn ẹmẹ̀wà yín ṣe máa ń bọ́ síta all the time, wọ́n tí ẹ̀ ń fi bò. Ẹ̀yin ìyá àwọn yìí ẹ̀dẹ̀ láwọn ọmọ. Anyway, èmi ò wá surprised o. Torí wípé gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ Ọlọ́run ti sọ, àsìkò tó wà nílẹ̀ situation máa wá. Ẹ̀mí Ọlọ́run ti sọ pé situation máa wá tá a fi máa dára wa mọ̀. Ẹ̀yin ọmọkọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin dà, ṣọmọkọ ni ẹ bó ṣe ń gbọ́ mi tó ń wò mí, tó bá jẹ́ ìkan lára wa ó yá fi kọ́mẹ̀ntì gbáǹdì. Àsìkò tá a máa mọ́ra wa lélẹ̀. Àní ẹ mọ̀ pé mo máa ń pèdè yẹn pé kò sí ọmọ kankan tó máa gbà kí ilé bàbá òun bàjẹ́ láì ohun tó bá máa gbà ló máa fún. Ṣùgbọ́n ọmọ àlè kì í ṣe ilé bàbá ẹ̀ kò ní lè. Òun gan á tún pàdé àpòpọ̀ márààta wípé kí wọ́n wá ba ilé bàbá yẹn jẹ́. Torí kò ṣe ilé bàbá ọmọ àlè ni wọ́n sì ní bí fámìlì kan, àdúgbò kan, orílẹ̀-èdè kan, ìlú kan tó bá ń dàgbà tó ń tòrò, tínú ilé kan ń tòrò. Wọ́n ní àwọn ọmọ àlè ibẹ̀ ni wọ́n tiẹ̀ tí ìdàgbà débi tán máa yọjú, ṣùgbọ́n tó bá ti wá dàgbà tán tójú bọ́ oríṣiríṣi kan láàmú rí o.
kí lélẹ̀ ṣé ó tán ẹ̀yin náà ẹ máa rí fídíò ìgbà lára èyí tó ṣe fún mi ṣe bẹ́ẹ̀ ti rí ìgbà tí àwọn àjẹ́ márùn-ún náà gbé ẹyọkọ̀ náà àjẹ́ ẹyọkọ̀ ló jáde fún Laji Abbas márùn-ún náà gbé jáde tán fẹ́mi kò tún ṣe yẹn nìkan ẹ tún máa rí fídíò orí Ògún wọ́n print picture mi wọ́n gbé lọ wọ́n lọ gbé lọ sórí Ògún wọ́n pọ̀fọ̀ wọ́n gbé gbẹ̀tùgbẹ̀tù burúkú kò sí nǹkan tí wọn ò ṣe tán wọn ò ní gbọ́ dára mọ́ wọn ò ní rí mọ́ wọn ò ní gbóhùn ẹ̀ ayé ò ní kọ́ ohun ẹ̀ ayé ò ní ṣe kinní kan ẹ̀ lórí kíni ẹ tún ti wá ṣe the same thing fún Laji Abbas ọkùnrin sọ́kùnrin ó dà mo wá fẹ́ bí yín ní ọdún tí gbogbo kinní ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ fẹ̀tánú ti dára sí tẹ ní irọ́ ni kò ń ṣe torí Yorùbá nation mo wá ń bí yín nísìn torí kí ni ààrẹ Gani Adams ṣe gbé àjẹ́ OPC jáde sí Laji Abbas nísìn ṣé wọ́n jọ ní nǹkan wọ́n jọ ń fẹ́ra wọn àbí wọ́n tó sára wọn wọ́n transact business you see ojú gbà mí tì gan-an ojú gbà mí tì gan-an tó bẹ́ẹ̀ ní kí ló lè tẹ́lẹ̀ lórí pé kí ni ó dáa kò sí wàhálà Ọlọ́run bẹ lókè ọ̀run á sì san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ fi Laji Abbas ilẹ̀ ẹ má pa o ara wa ni bọ̀bọ̀ yẹn ara wa ni ìwọ tó bá wá nífẹ̀ẹ́ Laji Abbas tó mọ̀ wípé ọmọkọ ilẹ̀ Yorùbá torí wípé àwa àti Laji Abbas ajá páànù ìjà ní ìgbà campaign election presidential campaign torí bàbá Tinubu Laji Abbas gbẹgbójú gbogbo Yorùbá nation àwa gan gbẹgbójú ẹ̀ afẹ́ ìjàkú àìmọye àwọn tó jọjà behind the closed door àti gbogbo ẹ̀ bọ́ kí ló wá fa ikú ká máa fi kú léra wa ń bẹ̀ àti ìjà àsọ̀rọ̀ síra wa atú síra wa lójú oníkálukú sì bá tiẹ̀ lọ ṣùgbọ́n lẹ́ni kọ́ kì í ṣe gbogbo ìgbà la máa agree but there are times that a ní láti disagree in order to agree in life àsìkò tá à ń sọ yìí ṣe ti rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ti rí gbogbo kíní yẹn bó ṣe ń bọ́ síta tó ṣe ń jáde lẹ fi máa mọ̀ wípé àwọn ni wọ́n jẹ́ jìnnúgò ẹ̀yin àjẹ́ OPC ó dẹ̀ pé gbogbo àjẹ́ no ṣé gbogbo àjẹ́ ilẹ̀ Yorùbá inú OPC lẹ wà ni ó dẹ̀ pé wọ́n gbẹ́bọ kàǹkà fún yín bẹ̀ yẹn gan ni Ọlọ́run má jọ ń pa wá tán nílẹ̀ Yorùbá èmi ò sí lára èèyàn tẹ́lẹ̀ pa o ẹ jẹ́ tó èmi kò rò jẹ́ wúro lọ tí ó bá jẹ́ wípé wọ́n fún yín lẹ́ran tẹ́ ń ṣe wín ṣé wọn kì í sọ̀rọ̀ ẹ̀yin gan tẹ́ bọ́ síta tẹ́ lájẹ́ nìyín ṣé wọn kì í sọ̀rọ̀ sí yín ládùúgbò nínú ilé nínú ẹbí ẹ̀ kì í ní misunderstanding ṣé gbogbo ìgbà náà máa fẹ́ yín sí yín kẹ́ kí ló dé tó jẹ́ pé níbodè bá ti bọ́ síta pé bàbá o ààrẹ Gani o nǹkan bá ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá o gẹ́gẹ́ bí ipò ẹ wá bá wa lọ́bẹ̀ o ẹ bá wa káwọn ọmọ yín the next thing ìjà ogun àwa lẹ máa ń fi ogun yẹn jà ẹ kì í fi jà ọ̀tá wa ọmọ Yorùbá ṣó ti ń clear jọ nítorí Ọlọ́run tí fídíò ìbádọ́dọ̀ bá mi pín kó lọ fà kí wọ́n tó fi wá borí tán nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ ti ń fojú múmu wọn o àwọn ọmọ ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n ti ń fojú wọn hàn ọmọ àwa tajọ́mọ original ilẹ̀ Yorùbá kí ló fa eléyìí kò sí wàhálà má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel drop your comment bá mi share kó wọnú ìgboro lọ bá mi pé dádì ẹ tó jẹ́ kábíyèsí àgbààgbà anybody nílẹ̀ Yorùbá bá mi share fídíò yìí débẹ̀ kí wọ́n rí ohun tí ààrẹ Gani Adams tó ń fi àwọn ọmọ Yorùbá tó ń fi wá rọ àti àwọn àjẹ́ OPC tí wọ́n fi wá rọ nítorí pé a pe ibà ààrẹ wípé kán wá protect wa gẹ́gẹ́ bí olórí OPC àti brand ambassador fún Àmọ̀tẹ́kùn tí wọ́n jẹ́ òun ni wọ́n fi ń gbé àjẹ́ jáde tájẹ́ wá jáde láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n fi oògùn àṣẹ everything bá mi share síta kájọ kó ìgbàjáre o èyí ga o